yéé ẹ gbà mí o bàbá kóró pé fi mí sílẹ̀ jọ mi ṣe mọ́. mọ dàn tí ò dá wo ọ̀yá jọ àjọ wọlé padà jọ já lọ parí níta bẹ̀rẹ̀. mi ṣe mọ́ ẹ fi mí sílẹ̀ jọ mi ṣe mọ́. àní ọjà lọ parí níta bẹ̀rẹ̀. bàbá kóró pé jọ dúró ná kí làṣírí ẹ̀ ìwọ tó jẹ́ pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ́jú méjì ṣúkẹ́ṣúkẹ́ ṣẹ̀ẹ̀kan gbéná lọ bí àtùpà ó wá gbé nǹkan mi ní wàyí. aya mi ìwọ ò mọ nǹkankan ràgàbó ní àṣírí mi. ràgàbó. òun rèé o ràgàbó àṣírí agbára tí àwọn ọkùnrin ń lò lóde òní. ràgàbó agbára gbàngbà tí mú baálé ilé ṣe déédéé lọ́dọ̀ aya. ọkọ mi o mo ṣàwò náà pé àkónábò yìí pọ̀. gbàmúgbàmù kẹríkẹrí jámọláyà láti pèǹpèlè lójú ogun. ràgàbó ọ̀pá ipá yọlọ̀tẹ̀ àṣírí ayọ̀ tọkọtaya lọ́ọ̀dẹ̀. ilé iṣẹ́ wo ló wá ń gbé jáde òdì á. ọ̀kárí aya mi ramdas trado healing services ní adégòkè àjàyí shopping complex ni wọ́n wà ní àkútè last bus stop Ogun State tó ṣe ràgàbó herbal mixture ó lékeka ó bùgẹ̀lẹ̀tẹ̀. ó ga o. ọ̀rẹ́ mi kan ló introduce ẹ̀ sí mi èmi kẹ̀dẹ̀rẹ̀ mo grab ẹ̀. ọkọ mi o baálé ilé mi kẹ̀ù. ìwọ ló mọ̀ ràgàbó herbal mixture. ẹ̀rín kéèké ló ń bá wọn rè é fún ọkùnrin tó fẹ́ di akọni lọ́ọ̀dẹ̀ lọ́dọ̀ aya 08023208890 àti 09091375739. wọ́n tún nílò alágbàtà káàkiri orílẹ̀-èdè nàìjíríà àti lókè òkun ràgàbó herbal mixture. dòsà.